try his best to put things in place. But nínú gbogbo ẹ̀ náà kò ṣe kí ni o, kò ṣe gbogbo. And so a lot of men will always ask, kí ló tún fẹ́? And to make it worse, obìnrin á sọ pé you see the problem is they cannot even define what they want sometimes. And that brings more problem and pressure to the men. And so we must know that God takes the issue of fatherhood very serious. Nígbà tó máa rántí sùn wá sáyé nípasẹ̀ Maria, ó sọ fún, ó ní lẹ́yìn tó fara mọ́ Maria tó, ó tọ̀ Joseph lọ, ó sì sọ fún Joseph ní ohun gbogbo tí yóò ṣẹlẹ̀. Ó sọ pé kíyèsí ìyàwó rẹ̀ yóò ti ọwọ́ ẹ̀mí mọ́ lórí. Ó ní ṣùgbọ́n má ṣe ṣe kíni, má ṣe lè lọ. And with the help of Joseph, Maria àti ọmọ rẹ̀, nígbà tó yá tó di pé wọ́n fẹ́ bímọ, ó ní nípasẹ̀ Joseph, Ọlọ́run fara hàn Joseph, wípé gbé ìyá àti ọmọ kúrò ní ilẹ̀ nítorí ọ̀rẹ́ mi fẹ́ láti ṣe kíni, láti pa. And so the Lord commanded them that he should take them to Egypt, and taking them off over and over again, and so I wish to say and reiterate that the family is not complete without the father. So every generation needs a father. Everything we have in our community today is a product of the father. So Omodabari don't show up. That child has not been mentored in the right way. Bíbélì sọ fún wa, ó ní pé kíyèsí ìwọ Abraham, ó ní kíyèsí náà kì yóò pè ní Abraham, because ṣe kí ni Abraham, because Abraham means father of none. And at that time when God was about to bless him, he changed his name from Abraham to Abraham. He said, in you will all the nations of the world be blessed. So blessing. So sometimes we need to understand that scripturally and spiritually, God channels his covenant and blessings through the Father. And that's why most of the time I tell people, one of the things you must learn to choose correctly in your life is who you marry. Ní orí ọ̀fẹ́ láti yan ẹni tí yóò bí wa sí ayé. Ní orí ọ̀fẹ́ láti yan ẹni tí yóò jẹ́ bàbá wa. Ní orí ọ̀fẹ́ láti yan ẹni tí yóò jẹ́ ìyá wa. Bẹ́ẹ̀ ni ní orí ọ̀fẹ́ láti yan ibi tá ó bí wa sí. The only thing tá ní orí ọ̀fẹ́ láti ṣe ni ẹni tá ó fẹ́. And once we miss it, we are making the children miss it already. Bẹ́ẹ̀ bí ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ àánú máa ń ṣe mí fún àwọn òbí mi tó máa ń kẹ́yìn ọmọ sí bàbá wọn. And what they are doing, nígbà tí ìwé bá ti ń kẹ́yìn ọmọ sí bàbá rẹ̀, ó ń gé ìlúbọ ọmọ kúrú ọmọ ilé wọn. Bí ìyá bá ti ń kẹ́yìn ọmọ sí bàbá, ó ń mú làálàá ọmọ rẹ̀ bọ̀ sí ni. Ẹ̀gbọ́n ohun tó sọ nípa ti Jákọ́bù, ó ní pé nípasẹ̀ ìyá Jákọ́bù gba ìbùkún. Ṣùgbọ́n ìbùkún yẹn ó ti kí ni ó mú làálàá púpọ̀ wá. Jacob should have lived a stress-free life. Bíbélì sọ fún ọ ní pé ẹni tí tọ́jú àgùntàn ni. Kí ló wá ní tẹ́ni tó tọ́jú àgùntàn tó ní àgùntàn lọ́wọ́, ó wá sá kúrò ní ó wá tẹ́ni tó lọ sílé àjèjì láti máa tọ́jú àgùntàn. So sometimes we parents need to be careful when we begin to turn children against themselves, and that's why it's very important. Gẹ́gẹ́ bí òbí, when parents start to have such children, their problem begin to settle. Àyè nínú ayé Jacob náà nígbà tó ní ọmọ kan tó fẹ́ràn jùlọ, níbẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀, níbẹ̀ ni làálàá Joseph ti bẹ̀rẹ̀. Although God will do what he will do. Ṣùgbọ́n báwo ni ìrìn àjò wa ṣe ń tọ́ka sí ọmọ? The things that happen to the father definitely will happen to a child if there is nothing. And that is why we must check our life. Nínú ayé bàbá, kí ni ohun tó wà nínú ayé bàbá tí ò yẹ kó rí bẹ́ẹ̀? So sometimes we must look at our children and study the pattern of their lives. Kí ni ohun tó ń gbé ṣe? A father has to set a picture for a child to be working. A father has to set. And little did I wonder, when Joseph was the carpenter, Bíbélì sọ fún wọn ìjọ ọmọ gbẹ́nàgbẹ́nà yẹn kọ́ ni, because wọn ò lè sọ inú ọ̀rọ̀ yẹn bí kò ṣe wípé nítorí wọ́n ti rí Jésù pẹ̀lú Joseph níbi tí wọ́n ti ṣiṣẹ́ kí ni wọ́n ti ṣiṣẹ́ gbẹ́nàgbẹ́nà. And I began to ask, and nígbà tó ń ṣiṣẹ́ gbẹ́nàgbẹ́nà nígbà tí wọ́n lè máa kọ́ ní ìṣàkóso Jésù lọ́wọ́, God was using to prepare for the cross. So nígbà tó dé bí igi àgbélébù tó ń pọ̀ ṣùgbọ́n lọ́wọ́, ó mọ pain tó ń ti rí, so it was not too hard for him to carry. So I said it at the beginning of this message, I said, if you have a father, you will go further in life. So God established fatherhood in order to pass his ordinances from generations to a generation. Deuteronomy chapter 4 verse 9. Kí wọ́n kí wọ́n máa fi wọ́n kọ́ àwọn ọmọ rẹ̀ yẹn àti àwọn ọmọ rẹ̀ kí wọ́n kó lè máa kọ́ àwọn ọmọ rẹ̀. So the reason why God has established fatherhood is that a father should be able to teach and mentor a child in the way he should go. Bí bàbá ò bá mọ ohun kí ló fẹ́ kọ́ ọmọ rẹ̀. As a father, as a mother, bí ìbá mọ ohun kí ni mo fẹ́ kọ́ ọmọ rẹ̀. Ó ní pé èmi ti fi hàn I have showed you an ordinance for you to show your children. So when we deprive children from their father, how will they learn the ordinance that God has shown to their father? I tell you something, nobody is born by mistake. And I tell you something, nobody has chosen the family to come into. And not just to see ilé ẹgbẹ́ náà mẹ́nà nítorí pé orí igi náà lè máa padà lọ sí. So he ought to know the pains that will come with being named. And so if God has sent a child through a parent, through a father, through a mother, ó ní ìdíjọ́ Ọlọ́run ti fi hàn nítorí pé ohun tí ọmọ yẹn yóò fi làlẹ́ ayé ó ń bẹ nínú ìran tí Ọlọ́run ti fi hàn bàbá àti ọkùnrin yẹn. Ohun tí ọmọ
àṣìṣe tí bàbá àti ìyá ti lérí. Ohun tí ọmọ yóò fi là ní ayé ó ń bẹ nínú ìbùkún tí bàbá àti ìyá ti lérí. It's why when we see the Bible, nígbà táwọn bàbá bá fẹ́ súre fún àwọn ọmọ, wọ́n á pè wọ́n wá, wọ́n á gbádà wọn papọ̀. Wọ́n ń sọ pé mo ní ilẹ̀ ní bíbà, mo ní ilé ní bíbà. So ogún kì í ṣe ohun tí a kọ́ kàdánilẹ̀ fún wọn, but ogún ni ohun tí a pass ara wọn, something that can influence their destiny. So what are we passing down to our children? What are we passing down to our generation? Because even today we notice that the time these parents even spend with children is very minimal compared to what teachers and other people spend with. And that's why I say if we are not careful, we make social media and they want to teach our children the way to go. Genesis 18:20. Nítorí pé Abraham yóò sáàjọ orílẹ̀-èdè ńlá àti alágbára àti gbogbo orílẹ̀-èdè ayé ni a ó bùkún fún nípasẹ̀ rẹ̀. Nítorí mo mọ̀ pé òun ò fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀. Òun yóò ṣe kí ni? Yóò fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀. Ìwọ kó lè mú ohun tó ti sọ fún Abraham wá fún. And that's why I said for every child that has been sent to this world, ohun tí wọ́n fi dé ènìyàn láyé ó ń bẹ lọ́wọ́ àwọn òbí. It now depends on where you challenge the children. Bíbélì sọ fún wa, ó sọ nípa Mẹfibóṣẹ́tì. Ó ní pé Mẹfibóṣẹ́tì di arọ nítorí ọwọ́ olùtọ́jú rẹ̀. Ẹni tó ń tọ́jú rẹ̀ nígbà tó ń sá lọ, ó jù sílẹ̀ ó jábọ́ ó sì ṣe kíni, ó sì jẹun. Àpọ̀lọpọ̀ ọmọ ló ti di arọ léyìí nítorí pé àwọn tí Ọlọ́run fi wọ́n rán, wọ́n ti ṣe kíni, wọ́n ti jù wọ́n sílẹ̀. So the question is, ní ọjọ́ ìdájọ́ bí Ọlọ́run bá ń béèrè wípé àwọn ọmọ tí mo fún ẹ kí ló ṣe nípa Deuteronomy 6:6. Nígbà tí ọ̀rọ̀ ọmọ yìí tí mo pa aláṣẹ fún ọ lónìí kí ó máa wà ní àyà rẹ, kí ni Ọlọ́run ti pa aláṣẹ fún ọ? Ǹjẹ́ ó bẹ ní àyà rẹ? Ó ní kí òkú sì máa kọ́ àwọn ọmọ rẹ nígbà tí ìwọ bá dùbúlẹ̀. Ní ìṣèlú ìgbé òbí àti ọmọ bá dùbúlẹ̀ lọ́ọ́ ní gbogbo wọn wò. Bóòdì àti ọmọ bá dùbúlẹ̀ African magic ni wọ́n wò. Àti nínú African magic wọ́n á lè máa fi yé wọn wípé bí ilé ọkọ bá ti gbé ẹ bẹ́rù ẹ̀ kó ṣe kí ni o kò jáde. Jeremiah 35:4. Ó ní mú ọ wá sínú ilé Olúwa. Number one, it is a word that is coming from a prophet tí í ṣe ọ̀rọ̀ Olúwa. Number two, kò tó wá dúró nílẹ̀, ó ní mú ọ wá sínú ọ̀kan nínú yàrá àwọn ilé Olúwa. Ó wá ní fún ọ ní kíni o, fún ọ ní ọtí wáìnì. Yes, ó ní fún ọ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa bá 6. Wọ́n wí pé àwa kì yóò mú ọtí wáìnì. Yes, yes. Ó ní bàbá wa pàṣẹ fún wa pé ẹ̀yin kò gbọdọ̀ mú ọtí wáìnì. Ẹ̀yin àti àwọn ọmọ ní láìka. Now, what God has said to a prophet and what a father has said, èwo ló yẹ ká ṣe ní méjèèjì? Èwo ló yẹ ká mú ní méjèèjì? Nínú Olúwa àti bàbá wa, èwo ló yẹ kó jù? Olúwa ni àbí. So kí ló sọ níwájú? Yes, verse 8. Báyìí ni àwa gba ohun Jọ́nádàbù. Yes. Ọmọ rẹ̀ bá kú bàbá wa gbọ́. Yes. Nínú gbogbo èyí tó paláṣẹ fún wa. Yes. Ṣé wàá má mu ọtí wáìnì ní? Yes, now the question is gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí ìyá kí ni ohun tí a ti máa láṣẹ fún àwọn ọ̀ṣọ́? Kí ló pàṣẹ fún wa wípé àwa kò gbọ́dọ̀? And so I tell people kò sọ́mọ tí ò ní èèwọ̀ àfi èyí tí ò bá mọ̀. Kò sí ẹnìkan láyé tí ò ní èèwọ̀ àfi tí ò bá mọ̀. And that's why when they give back to some certain children wọ́n á sọ pé títí yóò fi gbé ọdún gbà abẹ́ ògbódò kan orí rẹ̀. Fún Samson ni wọ́n sọ wọ́n ní pé kíyèsí ọmọ yìí wọ́n ní pé nígbà tó wà nínú oyún gan ìyá ògbódò mọ ọtí wáìnì àbí ọtí líle. But nígbà tí ìyá ọgbà mọ̀ nígbà tí bàbá ọgbà mọ̀ báwo lọmọ ṣe fẹ́ rúlà? And that's why I said a lot of us missed it from the session because àwọn bàbá gan àwọn ìyá gan tó yẹ kó ṣe atọ́nà wa fún ọ̀gbọ́n tí ẹ̀ ń sọ nínú rẹ̀. Verse 12. Ẹni kì í wá gbọ́ ẹ̀kọ́ láti fetí sí ọ̀rọ̀ mi ní Olúwa wí. Yes. 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 Ìyàmúṣẹ. Yes. Wọ́n kò sì mú ọtí wáìnì títí di òní yìí. Ọlọ́run wọn sọ wípé ẹ kọ́ ẹ̀kọ́ lára Rékábù àtàwọn ọmọ rẹ̀. Bàbá rẹ̀ ti fi yé wọn wípé nínú ìran yẹn àgbọ̀dọ̀ ṣe ohun báyìí. Ọlọ́run wọn sọ wípé nígbà tí Ọlọ́run wọn sọ wípé ẹ ṣe wọ́n ní ẹlọ́gbọ́n ẹ̀kọ́ lára. Despite the fact. So what are the ordinances that the father are passing down to us? What are the ordinances that the mother are passing down to us? That's why mo sọ kò sí ọmọ ọ̀kan tí ó wá sí ayé ohun tí ó fi dé èèyàn láyé ó ń bẹ lọ́wọ́ bàbá ẹ̀ ó ń bẹ lọ́wọ́ ìyá. You see mentorship, what I love mentorship, you don't need to teach it. Once you do, Jésù sọ wípé bàbá mi ń ṣiṣẹ́ èmi náà ṣe kí ni o èmi náà ṣiṣẹ́ pẹ̀lú. So ohun tí bàbá bá ṣe lọ́wọ́ máa ṣe. A lot of things I will do, my mother will come and tell me ṣé o bá lọ́wọ́ mi ṣé o bá lọ́wọ́ bàbá ẹ̀ ló lọ́ọ́ ti ní tiẹ̀. Òbí mélòó ló lè bèrè lọ́wọ́ wọn pé ṣé o bá lọ́wọ́ mi. That's why parents must learn to work in unity. You know what made Adam and Eve to show? Nígbà tó lọ́wọ́ pàṣẹ fún Adam ó ní pé ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ nínú èso ọ̀gbìn. Ìgbà tí èso wá dé ìlọ́wọ́ Éfà lọ́wọ́ tí wọ́n yẹ gbọ́dọ̀ jẹ. Ó ní kí ni Ọlọ́run sọ? Ó ní Ọlọ́run nígbà gbọ́dọ̀ jẹ. Òpó látọ̀dọ̀ Ọlọ́run kò dá Adam lójú pọ̀. Ọlọ́run nígbà gbọ́dọ̀ jẹ. Bẹ́ẹ̀ ni pé Ọlọ́run nígbà gbọ́dọ̀ fọwọ́ kàn. Àsádá ìmọ̀ kan Ọlọ́run lè sọ pé lè má fọwọ́ kàn. And that's very important.
So Sátánì wá sọ pé ó yà fọwọ́ kò sí competition kò sí ti pé ọ̀rọ̀ yẹn ìtàn ṣe. Bí bàbá àti ìyàwó bá lè rí solid agreement lórí ọmọ ẹ̀jẹ̀ òbí ìfò. As a matter of fact, when your father start beating us, one of our day goes in. So there's no way to run to. Then one of our mama can't go in that she said, there's no way to run to. The sacrifice will be as parents. Bí ọmọ yóò bá ṣorí délé ayé, ọwọ́ òbí ẹ̀ lọ́wọ́. Bí ibi tí ọmọ yóò délé ayé, ọwọ́ òbí ẹ̀ lọ́wọ́. Bí ọmọ ṣe máa dé ibi tó máa dé láyé, ọwọ́ òbí ẹ̀ lọ́wọ́. The question is, ǹjẹ́ mo ṣubú ti tọ́? Jésù sọ wọ́n ní pé ẹni tí òòrò ìyà tí ń bẹ níwájú rẹ̀ ṣùgbọ́n ó fara kàn nítorí kíni nítorí ọ̀rọ̀ àwọn nǹkan bí wà tó dé bá gbọ́dọ̀ ṣe kíni ọdún ìfọ̀nà. Ní òpin ìrìn àjò wa kí la fẹ́ gbé ọmọ lọ́wọ́ wọ́n lè wọ́n tó hand over to your child. And on this note, whether you're a father or you're a mother, today is our day and I celebrate fathers and mothers. But what is worth celebrating is that bí bàbá mi bá di jùlé ìlú tó bá sùn ọmọ pé ọ̀rọ̀ lẹ́yìn tó dáa. Pray God help us in Jesus' name. Kí ni ohun tí Ọlọ́run ti gbé wọn lọ́wọ́? Can we just bow our heads and pray? Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Ohun tí ó ti gbé nínú lọ́wọ́ lórí ìrìn àjò àwọn ọ̀rọ̀. Olúwa ràn mí lọ́wọ́ kí n má bàjẹ́ ní nígbà. Kíyèsí Ọlọ́run sọ fún Émì. Ó ní Émì kíyèsí ìwọ kò bá àwọn ọmọ rẹ̀. Wọ́n ní lójú ẹsẹ̀ ilé ṣubú ó lè bọ̀ rẹ̀. Ó ní Sámúẹ́lì kíyèsí bí o ti jẹ́ wòlíì alágbára jù. Ó ní ṣùgbọ́n ìwọ kò bá àwọn ọmọ rẹ̀. Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní pé èmi yóò bùkún fún Abraham. Ó ní pé èmi yóò bá Abraham rìn nítorí mo mọ̀ pé yóò kọ́ àwọn èèyàn rẹ̀, yóò kọ́ àwọn ọmọ rẹ̀ àti àwọn ọmọ rẹ̀. Can we pray and commit our children to God's hands? If we still have parents, can we pray for our parents? Can we tell God, ní gbogbo ibi tí mo ti ṣe àṣìṣe, Ọlọ́run bá mi tún ṣe. Ó ní kí èsì Abraham ru ẹ̀kọ́. Ó ní Ọlọ́run sì rìn bá Abraham sọ̀rọ̀ wípé nítorí èyí tó ṣe àwọn ọmọ rẹ̀ yóò ṣe ẹ lórí ìgbà tí wọn kò mọ̀ rí. Ó lọ àṣìṣe wo ni mo ṣe tàbí ètò ọbẹ̀ níwájú tó lè fa ìdíwọ́ fún ìrìnàjò àwọn ọmọ mi. Olúwa bá mi parẹ́. Iṣẹ́ the powers in the fathers agbára àwọn bàbá. Bàbá yóò rojú ọmọ rẹ̀ jẹ́ kó kò sọ pé kíyèsí àsìkò mi tó ẹnu gbogbo ọmọ mi jọ. Èmi yóò sì sọ bí ó ṣe ní fún yín. Ó sì sọ bí ó ṣe ní fún olúkálùkù. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run agbára tó fi fún mi gẹ́gẹ́ bí bàbá. Agbára tó fi fún mi gẹ́gẹ́ bí ìyá láti mú àwọn ọmọ mi yé délé ayé. Olú agbára náà lè jẹ́ kó bú yọ. Agbára náà lè jẹ́ kó bú jáde. Agbára náà lè jẹ́ kó bú yọ. Can we begin to pray for our children? If we have parents, can we begin to pray for our parents? That the Lord will be with them. Can we begin to pray for our fathers, our spiritual fathers? That the Lord shall strengthen them. Bọ́lá ṣì wá darí. Kí ìrìn àjò wa kó má bàa ní ìdíwọ́. Kí Ọlọ́run kó fi ẹ̀mí rẹ̀ gbé ẹnu wọn.